ọlọ́run wa ló ṣeéṣe lónìí alhamdulillahi rabbil alamin. gbogbo ẹ̀yin tí wọ́n pè tẹ́ wá ọlọ́run wọlé àfẹ́tẹ́ ní sálàjì àgbà ọ̀rẹ́ nìkan kan ò ní dàrú. sàdúkèjì tí wọ́n fún wa náà ọlọ́run ní yóò gbà lọ́wọ́ wa. ọlọ́run jẹ́ kẹ́mi yunifásitì yóò gùn kọ́lá àgbàkà bíi Al-Azhar yunifásitì bíi Cambridge yunifásitì. a dúpẹ́ fún gbogbo àwọn jàmáà mi tá a jọ ṣe kínní. àdúrà yín gbà lérí wa. àwọn bàbá ṣe wàhálà mo rántí ìta àti ẹjọ́ lọ pẹ̀lú wọn wàláhì aago 2 òru la tó sùn. wọ́n sì tún da aago 5 àti tún jí àti dúró lọ́dọ̀ ẹni tá a wá bá àtúndé lọ. èyí tá a bá tẹ̀ wá lásán àtàwọn adéńjọ ní ọlọ́ọ̀lọ́ sànù wa. aago 12 kò ṣẹ́jú 10 làṣẹ tó dé lọ pẹ̀lú mọ́tò náà sì ni kò sí sẹ́tà jẹ́ tíṣẹ́ iná lọ ọlọ́run wa lọ yọrí. gbogbo ẹ̀yin tẹ́ nẹ́ẹ̀sì àdúpẹ́ fún yín àmọ́ èèyàn lè fogún ọdún gòkè àmọ́ láàrin ìṣẹ́jú 10 òdìdí lẹ̀lẹ̀. wàhálà tá a ṣe fọ́dún 18 ká tó kíní tó tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run ní jẹ́ ká rí bọ́ ọlọ́run ní dójú tì wá. àwa dúpẹ́ ni a máa pe gbogbo ẹni tẹ̀ ń bẹ́yìn àì gbogbo ẹni tó máa rò pé kò ní ṣeé ṣe àbí irọ́ ni bẹ́ẹ̀ ni tí wọ́n lè fún wa wọ́n ti fún wa kí ló ń kálukú ọ̀wà dá sí lókùtà bẹ̀ gbogbo yìí sí wọn. ìsìn ìnáwó ṣẹ̀ṣẹ̀ tó bẹ̀rẹ̀ òun kálukú gbà ní ẹ̀yìn àì 200 naira ní 500 naira ní 1000 ní lóṣooṣù tí yunifásitì ó fi dúró torí 300 million naira bàbá náà sí àyè ó mẹ́ni para nísìnyí tá a ní tí wọ́n gbé fún wa lọ́wọ́ nísìnyí a máa mọ̀ pé pẹ̀lú òògùn ọlọ́run yọ̀wọ̀lá àlàjì àgbà yọ̀wọ̀lá ṣé alimi yọ̀wọ̀lá gbogbo ẹ̀ tẹ̀ ń bẹ́ yín àìtẹ́fẹ́ pẹ̀lú ọlọ́run ò ní jẹ́ kó ta wá lérí. gbogbo àwọn ọmọ tí ó sì báyọ̀ ọlọ́run jọ lálùbáríkà abẹ̀yìn ẹ dákun adúpẹ́ pẹ̀lú òtì wá pẹ̀lú àdúrà àwọn yẹn jàǹkàn pọ̀ tó pọ̀ pẹ̀lú wa tí àwọn oníṣẹ́ wọn máa sọ amẹ́ni tó pẹ́ jù obìnrin bí ọkùnrin alájà Sínátù Òjìkùtù nígbà tí gbogbo ẹ̀ ha lọ báńkì 4 5 tó gbogbo ẹ̀ náà gbé àgbà kí náà ni ó wá gbé property tó lé ní 5 billion naira pé gbogbo ó ní kódà ká má kẹ́jú tọ́nà bá la tó ṣe ní ká dá padà owó ọ̀kánjú. Aláàjì Sani Fatai Sani bẹ́ẹ̀ bá ka wo tí bẹ́ẹ̀ ń yà yín 3/4 rẹ̀ mo rò pé òun lọ fẹ́ sí fi sabilillah ọ̀tọ̀ ní tó ní lẹ́nu pé wọ́n ṣe ń gbà tí kálájà àgbà tó kú ìsà wa ṣe lọ ni ẹ gbogbo ohun tó ṣe bá a bá ṣe kì í sọ̀rọ̀ 1 billion naira a sì nígbàgbé Dr. Bukola Saraki àwọn jẹnẹrétọ̀ ńláńlá méjì ni omi àti contribution jẹ́ ń yà yín kì í sọ̀rọ̀ 800 million naira bẹ́ẹ̀ gómìnà wa náà jẹ́ òun náà fún wa ṣáájú ìmúṣàbá náà fún wa tájú elékùnjó ni ta lè kó gbogbo wọn la dé sí ta dọ́dọ̀ wọn àmọ́ gbogbo wọn wò pé ẹja wò bí tá a bá dé ni àmọ́ gbà bí tá a bá dé nísìnyí òun kàkó àmọ́ pé alihamudulilayi sàbíkẹ́ẹ̀tì ni ẹ fún wa lówó ni tẹ́ bá mọ̀ pé ẹ̀sìn tẹ́sí ọlọ́run àfìdídé àsìkò àgbẹ̀ wọlé òní jímọ̀ àfọlá gbogbo ibi tó ti ké túbà lóyún káàkiri wọ́n láàrin wọ pẹ̀lú Shehu Tajul Adabi wọ́n láàrin wọ pẹ̀lú Alhaji àgbà ọlọ́mọ dojú ti wà o. Àmín. Gbogbo bí a bá dé tá a mọ̀ pé fún wa lọ́wọ́ ọlọ́run jámọ́ báyìí ni ọlọ́run pàdé. Àmín. A dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní láàrin jọ mẹ́fà lónìí àti tún bẹ̀rẹ̀ bá a ṣe lọ ní a dúpẹ́ àrígbà kí lẹ́tùn sí fún wa ibi tó kù nǹkan pọ̀ nítorí kakú bá sì ní tí obìnrin àwa lọ́wọ́ kò sí tí ó ń kakú òní tí ò lè mọ̀ àdúrà ń bẹ ẹni olóko fún wa ẹni ó léyìn ẹni ẹ̀yìn àfáà gbogbo àwọn màálì gbogbo ilẹ̀ níjọ ẹlólówó tẹ́ ń bá ṣe wá dá sílé kí wà fáà mi wá dá sílé bá ṣe àfáà mi ẹ dákun tó ó ń kálukú bí ó ṣe tiẹ̀ kó mú lé ìbáṣì yìí bẹ́ẹ̀ kọlọ ẹrù lọrin ní gbogbo lọrin náà sì tún ni ẹni tó bá jọmọ rẹ tó lóhùn ìsàn sàlám òṣèré bí ọjọ́ ọmọ kéwu ó kéwu lọ́dọ̀ ọmọ kéwu wọn bó ní ó ní wọn lánàá bó ló ṣe jẹ́ tó ní nìkan pẹ̀lú Ansar Islam ọlọ́run mọ́ dojútì ọ bọ́ bá dojútì wá gbogbo lọ́run ló dojútì ilé ìwé tọmọ lọ́run ọ̀kọ̀ọ̀kan nínú ọlọ́run ní já ṣubú. Àmín. a máa lòkè ní ọlọ́àlájì àgbà gbogbo àwọn ọmọ wa ní ọ̀wá ìtì ọ̀là àlùbáríkà. Àmín. nínú àwọn tó lálùbáríkà lára àlájì àgbà làwa jẹ́ àwa ní first set Ansar Islam Òkè Àdìgún ní 1962 àwa ní first set Ansar Islam secondary school níyàyín Lógìdì ní 1971 àwa ní first set a sì dá gbogbo ogójì tá a jáde ara wa ní chairman wa
alájọ kódà àwọn tó fẹ́ nígbà tá a jáde wọ́n lọ ṣe gbogbo wọn ní wọ́n di nǹkan ńláńlá yóò wọlé àlùbáríkà ọjọ́ náà yóò ràn gbogbo wa. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillahi rabbil alamin sallu ala karim. sọ pé Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Allahu akbar kabira. ọlọ́run bá wa san àwọn bàbá wọn Engineer Kọ́lá Ibrahim Ahmad ọlọ́mọ sábà wa san ilé sun olórí. Àmín. nítòkù báyìí òun náà nìkan tá a wá ṣe gangan a wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a sì wá bẹ lọ́hùn. afa aminu makira Allah wala ya'manu makira Allahi illa al-qawmul khasirun. ẹnì kò ní fọkànbalẹ̀ sí ìgbẹ́lẹ́kẹ́ ọlọ́run tí ẹ bá ti pé ẹni tí ó ṣọ́ọ̀tì ọlọ́mọ dákun má jẹ́ aṣọ́ọ̀tì láéláé. Àmín. a máa lọ sọ́dọ̀ àwọn bàbá wa international missioner ó sọ bẹ́ẹ̀ dáadáa wajaddada sihhatahu. Àmín. ọlọ́run dákun má tàbí kárí bàbá pẹ́ ọ̀dọ́ wọn láà máa lọ báyìí fún ọpẹ́ àti àdúà fi ọlọ́run àti àkànṣe àdúà ntí wọ́n pe gbogbo jama pé ká wá ṣe lónìí náà lónìí ká wá dúpẹ́ fọ́lọ́run ká sì wá ṣàdúrà pé ẹrù yìí wúwo ọlọ́run dákun sábà wá gbé e ọlọ́mọṣà ṣe ní búbú yẹ fọ́ wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لك الحمد حمدا لا يعد لحاسرين أيحصي الحصى والنبت والرمل والقطر أيحصي العصا والنبت والرمل والقطر لك الحمد أضعافا مضاعفة على لطائف ما أحلى لدينا وما مر لطائف ما أحلى لدينا وما مر لك الحمد كم خصصتني ورفعتني أجل الحمد كم خصصتني ورفعتني على نظراء من بني زمن قدرا على نظراء من بني زمن قدرا أعانكم الله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى وعلى آله وأصحابه وسلم. آمين. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. ìjókòó wa nírọ̀lẹ́ yìí láti gbọ́ ní lẹ́nu àwọn aṣáájú wa àwọn bàbá wa alàjẹ́ àgbà adama Allahu hayatahu wa jaddada Allahu sihhatahu. àmín ya rabbi. àmín. wíwá bí nírọ̀lẹ́ yìí náà àdúrà làwa àwa dúpẹ́ ni. a bẹ kálukú wa pé gbogbo ntẹ́nìkọ̀ọ̀kan fi ń gba nǹkan wájú Ọlọ́run ẹ bá wa wí. ọkà wa lájọ́ kan ní kálukú náà ní gba nǹkan lè bọ́rọ̀ bá yíwọ́ mọ́ kálukú lọ́wọ́ nulẹ̀ Ọlọ́run o máa ń ṣe kínní yìí ń sì ń dáhùn
kò sẹ́ni tí tọ́lọ́hun ò ti ṣe bẹ́ẹ̀ fún tọ́lọ́hun ti jọ lójú tọ́lọ́hun ti di pé òjò ẹ̀sìn ló sú yìí ọlọ́run bá ń gbé fò yóò sì gbé fò àwọn awébẹ̀ fún yíjọ́ náà pé ká ọ́dà àti ẹ̀yìn ẹwà ládùúgbò àmọ́ kálukú ó ké tí máa ké kálukú sì ké ọlọ́run sì gbà á àwọn bàbá òsì wí fún wa ń jọ kan rí pé ẹ kúrò ní wàásí nísìn o ẹnìkọ̀ọ̀kan yín ẹ lọ́ọ́ fẹ́ yín ṣe sàárà nílé rẹ fi perí àbí wọ́n darí àbí ẹgbẹ́ lọ àbí àsìpẹ́ni tí ń fi ṣe ọ̀dá o بشكرك دائما أكل حمد في الأولى أكل حمد في الأخرى àbárọ́dọ̀ ojú ọ̀nà kan nílé ọlọ́run ọ̀nà kìtìkìtì lọ́wọ́ bẹ̀ ọ̀nà tá a fà wá kó gbà kó wa wọlé làdúà ọlọ́run ṣe wá sí nǹkan tán táwa ṣàìmúre ta nílé papọ̀ dúpẹ́ kó ṣe é. La ilaha illallah. ẹ dákun ẹja wí lédè tó fi mọ̀ wá pé ọlọ́run ò ṣe o. ọlọ́run ò ṣe é. ó sì ti gbọ́. n ta wá fún náà. لكل امرؤ يذكر لله شاكرا أكل امرؤ يلدى له بقضائه. àwa dúpẹ́. alhamdulillah. kò sí wá ní sí nǹkan kan jọpẹ́ òun náà àwọn national mosque ń kọ́. لكل امرؤ يذكر لله شاكرا وكل امرؤ يرضى له بقضائه وكل امرؤ يرضى له بقضائه. àìgbé wá sí ansa ìsìlámì kúrò níbi tó àwa wọn àsọlẹ̀ bàbá ni ṣùgbọ́n ká rántí pé òun náà ló bí àyè òun náà ni ìyá yìí ìnáwó àtànáwó àkànwọ́ kan lókè àwọ̀ kan sálẹ̀. ولله نعماء علينا كثيرة ọlọ́run ò ṣe é. ولله إحسان وفضل عطائه ولله إحسان وفضل عطائه. bá a ṣe jòkó yìí bàbá láàmà dákọ̀ àníṣe nǹkan kan yà yín mọ́. Masha Allah. kádúpẹ́ fún wa kádúpẹ́ fáwọ ọlọ́run ẹ ti gbà ẹ bá ka ti jẹ́ ẹ̀ẹ́dógún nì náà pé àmọ́ bàbá wọn bá lọrin bí ẹ bá ń bẹ́ ń bò sísàn káwọn àdókò yìí wọ́n wá. Sheikh. ẹ dàpọ̀ ẹ ṣe ṣéwù. شيخ والله يعصمك من الناس لا تخاف ذاك ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. ọlọ́run kọ́ bá a dúpẹ́ fún wọn o. Àmín. a kí wọn kú oríire a kí gbogbo ohun tí ń jẹ́ ọmọ ọba pátápátá dínásì Sheikh Ali látòkè délẹ̀ ọlọ́run kọ́ bá a san wọ́n lẹ́sàn-án rẹ̀. gbogbo àwọn táwọn àwọn akátẹ́ ń wò wá pé ní ọyẹ wọn dákọ̀ èmi náà abẹ́yìn náà dúpẹ́ pé ṣàṣeyọrí. Alhamdulillah. Ansaru àmọ́ bí wọ́n ń dowó òun sí àmọ́ bí wọ́n ń jù ú sí wọ́n tún gbà kánjẹ ìjọ nísìn ó tún béèrè omi nísìn ẹ̀pẹ̀lẹ́ Ansaru ẹlòmí ó sì kí wa bẹ́ẹ̀ pé ẹ̀pẹ̀lẹ́ ẹ̀yà Ansaru kò sí lẹ́bi bó ṣe wí fún àwọn náà kò lẹ́bi àdìmọ́rù àdúgbò mọ́ kò lẹ́bi rárá kọ́dọ̀ ọlọ́run tó bá a kí ẹni ó rí èèyàn tó mọ̀ èèyàn lójú ó ṣeun ẹnìkan ní owó ẹgbẹ́ bí ó wà torí ìdí èyí erigun àdúrà là ń lọ kí la wá ṣe àwa dúpẹ́ ni wọn. ولله نعماء علينا كثيرة ولله إحسان وفضل عطائه. ohun fífọ́ lèmi tí bàbá ní makirifóònù lèmi gbogbo ohun tí bàbá ní awí náà la fẹ́ máa wí yìí o táwọn bàbá ní a ṣe láti wà ní a bẹ̀rẹ̀ báyìí
a sì àsàlátù níye wa yìí sàlátù mẹ́ta mẹ́ta fanabi Muhammad sallallahu alayhi wa sallam. ẹjá jẹ́ ó pé mọ́kànlá jàre ọlọ́run ó ṣe púpọ̀ fún wa ọlọ́run ò ní kọ àsàlátù ò ní dá padà fún wa ìtàbá wa kó sínú rẹ̀ náà ọlọ́run ò ní kọ̀ àmọ́ ká lọ mọ̀ gbogbo bá a ṣe fẹ́ ṣe ọlọ́run yẹn ju bùkátà ẹnìkọ̀ọ̀kan náà mọ́ sáwọn àti títì ẹ̀ náà bọ́ ẹ̀yin ìyá bẹ́ẹ̀ ṣe wọ́n dà níyàn láǹsáàbù ni òun náà ní bẹ́ńbí o òun náà ní bẹ́ńbí kíbi o àyìnà máa takúnú gbogbo bẹ̀rẹ̀ lọ́hùn wà fathamma wajhullah àyìnà máa tuwallu fathamma wajhullah torí ìdí èyí jẹ́ sàṣàlátù mẹ́ ọgbà àsìkò tó kù yìí náà onínìrọ̀lẹ́ dímọ̀ táwọn bàbá wọn dìjà ju kọ́mọ́ bọ̀ mọ́ wa ní ọwọ́ ẹ̀dàkùn ẹ̀jẹ̀ apákasọ́fọ́ asàṣàlátù mẹ́wàá fànàbí Muhammad sallallahu alayhi wa sallam. bismillahir rahmanir rahim afáàjí kò bí ẹ̀yọ́ máa ká salli ala sayyidina Muhammad sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallim. Allahumma salli ala sayyidina Muhammad وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. أستغفر الله إنه كان غفارا. متى بسم الله الرحمن الرحيم. أستغفر الله إنه كان غفارا. أستغفر الله إنه كان غفارا. أستغفر الله إنه كان غفارا. آمين. آمين. لا إله إلا الله. متى بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. آمين. آمين. الحمد لله رب العالمين. متى به بسم الله الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. آمين. آمين. gbogbo ń tá a ṣe yìí kọ́ máa jẹ́ mùkọ́dímà lára mùkọ́dímà náà ẹja ṣe kúrò wà láwùjọ kàlá àwọn bàbá wọn ní àtàfàgbà àtàwọn tó bí wọn ó fi dọ́dọ̀ Sheikh Abdul Qadir tó káwọn àfàgbà ń kéwù ó wá dẹ́rí gbogbo àwọn tí wọ́n kópa bàbá ló mọ́tà bàbá wa kọ́ kájí bàbá ń lè lá bàbá ń lè wá bàbá oníwàásí àgbáyé bàbá wa ló níyangí bàbá lè kó bàbá lórílẹ̀ bàbá ọlọ́dún wọ́n pọ̀ bàbá ṣáka bàbá àta fáwọn àbúgẹ̀dẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ àti gbogbo àwọn tẹ́mi wọ́n gbọ́ lórí ọ̀nà yìí kọ́ni àwọn tàjọ kílẹ̀ tó pé láwọn ìyá láwọn bàbá tó pé bàbá wa àgbà ó bẹ lórí bàbá wa Àlàjí àgbà ó wá dérí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ò ṣe lé bá wájú bàbá ló mọ́tà bàbá pọ̀ kági bàbá ńlẹ̀ ìlà bàbá wa aláyà àwọn tábàkà tó àwọn bàbá àwọn wọn ni wọn ò ṣe bá kéèyàn sáfi wọn lẹ̀ ẹrù wọn ò ṣe tú bàbá Sheikh Asiru aláyà gbogbo wọn bẹ́ẹ̀ dákun ọlọ́run alájìjì ń bà ní gbogbo wọn tó ṣe pé lérí ìrìn àjò yìí ẹ̀mí wọn ọdún èní ọ̀ṣojú àwọn bàbá wa Grand Kadi bàbá wa Sakariya Saad gbogbo wọn bàbá wa Yusuf lọ́pẹ́rẹ́ alájì aláwáyé bí wọ́n ṣe pọ̀ ní ọlọ́run bá ṣàánú gbogbo wọn bàbá mú bọ̀ ara wọn ni ìjọmọ òró lẹ́ádí alájì lẹ́ádí atọ́lágbé òkè ìbò púpọ̀ bẹ́ẹ̀
ẹ̀dàkùn kúrò aláwọ̀ àhádù àti ìyá àti bàbá tó bí àwọn bàbá àtàwọn àfa àgbà ẹjẹ́ àṣẹ kọ́dà àti ìyá àti bàbá tó jẹ́ nìkọ̀ọ̀kan àwa náà àtàwọn àfa àti ẹ̀ náà ọlọ́run bá fi jíṣẹ́ fún wọn. bismillahir rahmanir rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. àmín. olórí gbogbo ẹni ọ̀sẹ̀kù lé ní bàbá wa Alhaji àgbà. أدام الله حياته. dákun àrípìlẹ̀ rẹ̀ nu ọlọ́run má jẹ́ àròpin ẹ̀. آمين يا ربي. jẹ́mi yín ó gùn débi tá a ní ròpin yunifásitì. آمين. àbí نعم. ṣé bàbá ròpin àǹsàṣìlá iṣẹ́ téèyàn dàálẹ̀ tẹ́mi rẹ̀ ó gùn jẹ́ ní ó dàálẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni kò ṣèyàrí fún yín. bàbá wa national president bàbá wa Fọlábí general secretary wa bẹ́ẹ̀ ṣe tòlera yín nù ó fi wá dérí gbogbo wa náà contact chairman wa Alhaji wa engineer Kọ́lá Alhaji wa Alábẹ́léwé Alhaji wa Sharafuddin Alhaji wa engineer Sọ́ọ̀lì Yusuf ilé lókè bàbá àlùbáríkà táàjọ jòkó gbogbo mítìnì kánrin tòun tàgbà wọn wọ́n jẹ́ wọ́n ráre Alhaji wa Alábẹ́léwé Alhaji wa Aládòsù lọ́gbọ̀mọ̀sọ́ general secretary gbogbo yín àti àwa náà ta tẹ̀lé yín ọlọ́run jẹ́ ọ́ dáa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan àwa náà. آمين. chairman wa nílọrin branch bàbá aláṣeyọrí ọlọ́run bá kẹ́wọ̀n Alhaji wa Sheikh Mahmood tẹ́ ń gbà kò fún ọlọ́run bá ṣàánú wọn آمين. gbogbo ẹ̀yin àfa wa ọlọ́run ó dúpẹ́ fún آمين. iná àtẹ̀ná fún gbogbo. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر صل لربك وانحر إن شانئك هو الأبتر. ìjẹ́ẹ̀dógún à ń kà bọ́lọ́run ṣe kọ́ wa sílẹ̀ نعم. ọlọ́run kọ́ wa sílẹ̀ pé bí n bá sọ̀rọ̀ fún yín bẹ́ẹ̀ ṣe máa ṣe ní. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin ndí a bá dénú gbogbo ń tọrọ máa lọ́pẹ́ ọlọ́run bá wa gbà á. آمين. a wà ṣe níyẹ àdàdí tán bàbá ní a ṣe àdàdí Allah 66 ẹja múra sẹ́nà bismillahir الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين àmín mẹ́ta àmín mẹ́ta mẹ́ta àmín 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 tó ọlọ́run ṣe alhamdulillah anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ra'su du'a alhamdulillah sallallahu alayhi wa sallam àkórí àdúrà ẹni ọmọ àdúrà ṣe jù lẹ́ni tí àwọn ọmọ tí ń ṣe mọ́ sáma ń ṣe alhamdulillah alhamdulillah torí pé òun oore tó bá ṣe fún yàn ni yóò dè mọ́lẹ̀ yóò wá tún di gọ̀gọ̀ tó fi fa omi tí ọlọ́run àdúpẹ́ fún ọ àwọn ń béèrè míì omi ìta ń béèrè á ṣe gbogbo àwọn tá a fẹ́ ṣe yìí á lọ̀kùn ọ̀la torí ọjọ́ yìí yóò di mẹ́ta mẹ́ta insha Allah torí àsìkò alukóránù tí wọ́n gáàrí wọlé bọ̀ kó tó ka alukur'an tó rà kí alukur'an insha Allah àwọn bàbá ní àṣẹ ayatul kursi òun lọ́mọ torí tó fi sọ gáà àwọn àyà àmín èrò pọ̀ lórí rẹ̀
ọlọ́run mọ́sà fi bá wa lò fi bá wa lò ní individual fi bá wa lò lápapọ̀ Ayatul Kursi mẹ́ta. bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحوطه حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين. متى الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آمين. آمين. Àmín. Àmín. Iṣẹ́ tó kù báyìí òun náà ni àwì tẹ̀lé mi ká ní bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. Ma ji'tum bi as-sihr. Ma ji'tum bihi as-sihr. Inna Allaha sayubtiluhu. Inna Allaha sayubtiluhu. Inna Allaha la yuslihu. Inna Allaha la yuslihu. Amala al-mufsidin. Amala al-mufsidin. Afẹ́kẹ́ni kọ̀ọ̀kan ó wí kọ̀ọ̀kan rẹ̀ ni tọ́rọ àlùbáríkà ń bẹ lára kálukú níjọ́ nǹkan bá ti dáa tán lọ́sẹ̀ dínkù tó bá ti rí i pé mo ti wá kọ́lé yìí ó ti wá dáa ọmọ kan ó sì gbá bọ́ọ̀lù lù ú. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ما جئتم به السحر. ما جئتم به السحر. إن الله سيبطله. إن الله سيبطله. إن الله لا يصلح. إن الله لا يصلح. عمل المفسدين. عمل المفسدين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ما جئتم به السحر. ما جئتم به السحر. إن الله سيبطله. إن الله سيبطله. إن الله لا يصلح. إن الله لا يصلح عمل المفسدين. عمل المفسدين. آمين. متى آمين. آمين. آمين يا الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وقدمنا إلى ما عملوا من عمل. إلى ما عملوا من عمل. فجعلناه هباء منثورا. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وقدمنا إلى ما عملوا من عمل. فجعلناه هباء منثورا. بسم الله الرحمن الرحيم. وقدمنا إلى ما عملوا من عمل. وجعلناه هباء منثورا. آمين. متى آمين. آمين. آمين يا الله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. كلا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون.
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا قل لن يصيبنا إلا ما كتب الله علينا إلا ما كتب الله علينا هو مولانا هو مولانا وعلى الله وعلى الله فليتوكل المؤمنون فليتوكل المؤمنون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا لن يصيبنا إلا ما كتب الله علينا إلا ما كتب الله لنا إلا ما كتب الله لنا إلا ما كتب الله لنا هو مولانا هو مولانا وعلى الله وعلى الله فليتوكل المؤمنون فليتوكل المؤمنون آمين متى متى آمين 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 يا الله بسم الله الرحمن الرحيم والله غالب على أمره الله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والله غالب على أمره والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والله غالب على أمره والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولكن أكثر الناس لا يعلمون آمين متى متى آمين 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 يا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وأفوض أمري إلى الله أفوض أمري إلى الله إن الله بصير بالعباد إن الله بصير بالعباد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وأفوض أمري إلى الله أفوض أمري إلى الله الله بصير بالعباد إن الله بصير بالعباد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم وأفوض أمري إلى الله أفوض أمري إلى الله إن الله بصير بالعباد إن الله بصير بالعباد آمين متى متى آمين 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 يا الله àwọn bàbá wọn sọ fún wa pé Mọ̀lánà Sheikh Alimi ló ní bàásálà àwọn sọ fún wa bẹ́ẹ̀ kódà wọn ké fún wa pé wà ń yorí dìtà sàlámàtà mìnàlébàlá fàlìyà dìtà sèmí àti bàásálà. Allahu akbar Allahu akbar lọ́ba akẹ́ bàbá oníwà sí àgbáyé lápẹ̀sẹ̀ á ní kó sẹ́yìn àmà. àwa sí bàásálà nísìn bisimilahi rahman rahim mẹ́ta hasbunallah mẹ́ta salamun kawla mẹ́ta la hawla mẹ́ta kábẹ̀rẹ̀ sẹ́nà bisimilahi rahman rahim bismillahi rahmani rahim bisimilahi rahman rahim hasbunallah wa ni'mal wakil hasbunallah wa ni'mal wakil حسبنا الله ونعم الوكيل سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم آمين متى متى آمين 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 الله òkùsẹ̀ wa tí n bá níṣẹ́ wa iṣẹ́ gbogbo àwa Ansarul Islam tí n bá níṣẹ́ wa iṣẹ́ gbogbo àwa àdàbíyà ẹni tí ń bá ń jẹ́jẹ̀ mọ́ bàbá tó jẹ́ àdàbíyà tí ọ̀ máa lo bismillahir rahmanir rahim ó tara rẹ̀ ń fàdánù sọ̀rọ̀ àfọ àwa kọjá lérí ẹ̀ ọ̀sọ̀ nǹkan mọ́ra rẹ̀ lọ́wọ́ gbogbo bí ìdí rẹ̀ ṣe pọ̀ tóun náà rọ́jú fi bismillahir rahmanir rahim sí bẹ́ẹ̀ni bá ṣe yìí èmi máa ń ṣe yìí kódà látàṣùbà aago mọ́kànlá ní tó máa parí ọ̀dà
àmọ́ sá wáyè fún bísmìláì àbàbá wa ní a ṣe bísmìláì rahman rahim ọ̀pọ̀pọ̀ ọ̀rọ̀ táwọn jẹ́ ní àṣọ ọlọ́run o ayé oyé ọ èèrà wa gbé ń tó fi ọlọ́run lọ́mọ ayé gbàtí bàbá oníwà sí àgbáyé wíbẹ̀ wọ́n ní èèrà wa ń sáré ìsìlámì ó gbé ń tó fi èrí kú èèrà wa ń wọ́ wọ́n wá bèèrè pé èé ṣe wọ́n ní mo ní bẹ́ẹ̀ wò ní èmi ọ̀mọ́ wíbí àbá àwọn àdúrà àwọn mẹ́mọ̀ bàbá èèrà wa tó wá gbé ń tó fi ní ọlọ́run ká ẹni Allah a ṣe bismillahir rahmanir rahim ó sì mọ̀ pọ́kà àwọn bàbá ọmọ rìn lérí rẹ̀ bàbá ti ṣe ẹ̀dàkùn ẹjá farabalẹ̀ ṣe bismillahir rahmanir rahim wọ́n sì ní 66 náà láṣẹ wọ́n sì para wa sófò dáadáa alukùránù ànàkùnmọ̀lá bismillahir rahmanir rahim a bẹ̀rẹ̀ ẹsẹ̀ náà nísì ń táwà fi a ṣe wọ́n ní a fi bismillahi bẹ̀rẹ̀ bismillahi bismillahi lọ fẹ́ ṣe ó tún wá fi bismillahi bẹ̀rẹ̀ wọ́n wá ní bò ní bọ́ bá ti wá ṣe bismillahi àkọ́kọ́ tán ó wà fàṣàlátù sí àṣàlátù tó bá wá ṣe èyí tó bá wá ṣe ọ̀bẹ̀rẹ̀ sẹ́nu ọgbọ́rí pò ń bi gbogbo nǹkan tí èèyàn bá ṣe kúlù ṣe ibi àbámọ́dọ̀ yá yùbùdá òbí bismillahi fàwọ́ ọya bismillahi rahmanir rahim اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم بسم الله الرحمن الرحيم 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 الحمد لله الحمد لله الفاتحة بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.